Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Èmi máa ń sọ̀rọ̀ kan, màá sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rírin, ẹ jẹ́ ká sọ pé a rírin. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ ìwé àti egbò. Nǹkan tí èmi máa ń ṣe lórí social media, òun náà ni pé mo máa ń pe àwọn ọmọ Yorùbá ṣákíyèsí pé tí òyìnbó bá gba ẹ̀sìn lọ́wọ́ wa, ẹ má jẹ́ kí wọ́n gba àṣà ìbílẹ̀ wa lọ́wọ́ wa. Ìdí tí mo máa ń fi ṣe àwọn fídíò yìí, òun náà ni pé mò ń polówó ẹgbẹ́ kan fún wa. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Kò sí ẹni tí ò lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, ibikíbi tí ẹ bá wà. Ìwúlò ẹgbẹ́ yìí, òun náà ni pé tí ìwọ bá mọ ǹkan ẹyọ kan nínú àṣà ìbílẹ̀ Yorùbá, pàápàá jùlọ ògùn ìbílẹ̀, tó bá ṣe pé ògùn orí fífọ́ lásán ni ìwọ mọ̀, tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, wà á rí ẹlòmíì tó ṣe pé òun náà tún mọ ǹkan míì, tó ṣe pé tí ìwọ bá sọ ògùn orí fífọ́ tí ìwọ mọ̀ nínú ẹgbẹ́, ẹlòmíì náà á sọ ògùn inú rírun tóun náà mọ̀, kálukú a lè máa jẹ àǹfààní ara wọn. Àṣà ìbílẹ̀ Yorùbá kò ní lè parun. Iṣẹ́ kan ni mo wá fẹ́ kọ́ wa lónìí. Iṣẹ́ náà, àwúre náà máa ń pè láyé àtijọ́. Iṣẹ́ tí ó máa wú orí wa jáde, òun ni wọ́n ń pè ní àwúre. Báwo wá ni a ṣe ń ṣe? Iṣẹ́ yìí àwọn ẹlòmíì máa ń pè ní òṣùlẹ̀. Kò sí orúkọ tẹ́ ẹ pé tí ò jẹ́, ṣùgbọ́n iṣẹ́ tó máa ń ṣe, òun náà ni pé owó ló máa ń mú wá lẹ́nu iṣẹ́ tí à ń ṣe. Ẹlòmíì á ní kí ni repercussion ẹ̀ kí í ṣe irú nǹkan báyìí ló máa ní repercussion. Kò ní repercussion àbúrú kankan lẹ́yìn pé kí èèyàn dán owó tó bá sì rí ń bẹ̀ kó máa ṣàánú àwọn aláìní, ó parí. Báwo la ṣe ń ṣe? Tí a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá ológbò tó ní irun, orí ológbò tó ní irun, orí ológbò, òun la máa wá. Ṣùgbọ́n ẹ sọ fún wọn tí ẹ bá fẹ́ rà lọ́jà pé èyí tó ní irun, òun ni ẹ fẹ́. Ìyàtọ̀ èyí tó ní irun, òun náà ni pé orí ológbò, àwọn kan wà tó ṣe pé wọ́n ti dáná sun, kò ní ní irun lára mọ́. Ṣùgbọ́n àwọn kan wà tútù ló wà, wọ́n ti ń sa. Ó ṣe é ṣe kó tútù, ó ṣe é ṣe kó yẹ pé ó ti máa ma gbẹ, ṣùgbọ́n a rí pé irun sì wà lára ẹ̀. Ojú ẹ̀ á wà ń bẹ, imú ẹ̀ máa wà ń bẹ. Ṣùgbọ́n àwọn ìtàn tí dáná sun yẹn, àwa náà ti rí pé, ó ṣe é ṣe kó ojú kan wà ń bẹ, kó yẹ pé ọṣẹ dúdú náà kan máa kó sáyé ojú kejì. Ó sì ṣe é ṣe kó má lójú kankan, kó yẹ pé ọṣẹ dúdú náà kan máa kó sáyé ibẹ̀ ló máa dàbí ojú. Ṣùgbọ́n èyí tó bá jẹ́ pé ó ní irun, á sì tútù tó jẹ́ pé àwa náà á rí àwọn irun ara rẹ̀, á sì rí pé ó lójú méjèèjì, ó létí, ó ní imú. Irú ẹ la máa wá. A wá fi sínú apẹ. Tí a bá ti fi sínú apẹ, ẹ jẹ́ ká wá ọ̀pọ̀lọpọ̀ ata ìjọ̀sìn ká kó sí. Tí a bá ti kó ata ìjọ̀sìn sí tán, àwa wá ewúro òòjọ́, a kó ewúro òòjọ́ náà, a kó sí. Àwa fi òdìdì atare kan, a fi sí. Àwa dípá, a gbé sórí iná. A lè fi iná gas, a lè fi iná stove, a lè fi oríṣiríṣi iná tó bá wù wá la lè fi jó, kó ṣà ti jó. Tó bá ti wá jó tán, ẹ jẹ́ ká lọ̀ kúná. Tí a bá lọ̀ kúná, a bu díẹ̀ nínú ẹbu tá lọ̀ yìí, a dà sínú epo pupa, a máa là lálẹ́. Àwọn èyí tó kù nínú ẹbu yìí, a máa fi ṣìnáàpù, a máa fi lò láàárọ̀. Bó ṣe wà níyẹn. Ọlọ́run á jẹ́ kó jẹ́ fún wa. Ẹ má wa gbàgbé pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí kì í ṣe pé kí èèyàn lè mú nọ́mbà mi kó máa bi mí pé kí ló, kíni kan kíni kan. Ìdí tí mo ṣe ṣe ni pé èèyàn tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, a lè kàn sí mi. Ẹgbẹ́ tí mò ń sọ yìí, òun náà ni ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba ni. Kò sí ibi tó wà tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Èyí táwọn èèyàn fi ń kó sọ́wọ́ fún wa náà káàkiri. Ẹ wọ inú ẹgbẹ́ kan, bí ò ṣe ẹgbẹ́ yìí náà, bó ṣe ẹgbẹ́ mi náà, wọ inú ẹgbẹ́ kan, wà á lè mọ ibi tó máa wá wọn sí tí ǹkan kan bá ṣẹlẹ̀. Kì í ṣe pé ká kan máa wá ògùn àwúfù kiri lórí online. Ó máa ń jẹ́ kí èèyàn kó sọ́wọ́ jìbìtì. Ó máa ń jẹ́ kí èèyàn ṣi ògùn lò. Torí pé ẹni tó post ògùn, ó ṣe é ṣe kó náà máa mọ̀ kúlẹ̀kúlẹ̀
oògùn náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé inú ẹgbẹ́ ni, wọ́n á rí ẹ bí ọmọ ẹgbẹ́, wọn ò ní lè máa parọ́ fún ẹ. Tí wọ́n bá sì parọ́ fún ẹ, ìwọ náà á report wọn fún ìjọba. Wa lè mọ àwọn tó fẹ́ report. A dára fún wa. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mo sọ yìí, ẹ kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi. Ẹ má pe nọ́mbà yìí, WhatsApp message ni kí ẹ send. Nọ́mbà náà ni 08028565188. A dára fún wa. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́.